sì nílò tí ẹ̀mí wá wọnú ara wa mímọ́ ni wọ́n wọnú ara wa dá lọ sọ́dọ̀ kùkù ọkọ̀ sídò díẹ̀ ọkọ̀ awodò díẹ̀ ọkọ̀ sódò díẹ̀ ní rẹ̀ ọkọ̀ àjẹ́dò díẹ̀ ní rẹ̀ ó sàgbákò. ọlọ́run gbé fún ọmọ náà wá sí mọ̀lẹ́ sí lẹ́nu ń bọ̀ wọ́n bẹ́ẹ̀. nínú orú àwọn ẹ̀mí tí ń bẹ wájú ọlọ́run tí wọ́n èbí ń ti ń dára ó ti sọ ti àbádùlá ìlgálíbì àlébù àbí gálíbì. ọ̀rọ̀ mi ni inú àwọn tó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ díẹ̀ ní bábọ̀. لما أخرج بحبيب الله صلى الله عليه وسلم ليلة الإرسال wọ́n àtọ́lọ́ ní ká àtọ́bí máa kó sọ́nà bọ̀ tó bí ọ̀dọ́ ọlọ́run. استقبل الله أرواح الأنبياء والأولياء عليهم السلام من مقامتهم. àwọn ní gbogbo ẹ̀mí ẹ̀yin ànábì ọlọ́run gbogbo ẹ̀mí ẹ̀yin wòlíì ọlọ́run ẹ dìde ń bí ẹ̀sùn sí. لأجل زيارته. Ìjọba bá ń pàdé oúnjẹ ọlọ́run. Gbogbo àwọn ẹ̀mí àwọn ẹni ọlọ́run sì dìde. Bábọ̀. فلما قرب نبينا صلى الله عليه وسلم إلى العرش المجيد. Nígbà tí àná Muhammad ẹ lọ pẹ̀lú Jìbìrìlù, ànábì ń lọ pẹ̀lú àdìbòrátì, ànábì ń lọ ẹ lọ. Nígbà tó wá bí àlè ara sí ọlọ́run, àfi ọlọ́run gan. Ṣàtúndé náà. رآه عظيما Ó rí bí àlè ara sí ọlọ́run yìí tóbi púpọ̀. رفيعا Àlè ara sí ìga o. ما كنت للصعود إليه من سلم وميقات. Àbúrò orí àga tó wọ́n fi kú. Àlè ara sí ìga púpọ̀. Àbúrò orí àga tó wà nábì òkú. Ànábì gun Bùrákì lọ. Orí àǹfààní wọn náà, àwọn máa ṣe kí ló dé tí òkú àlè Bùrákì. Jìbìrìlù tẹ̀lé, àwọn máa gbé kí ló dé tí Jìbìrìlù ògbé kọ́kọ́ lọ́rùn. Nígbà tí ànábì gbọ́ ohùn níwájú ọlọ́run, ìgbé yìí kan ọmọ ọmọ. Ìṣe etí rẹ̀ gòkè. Wọ́n àlè ara sí i. Yìí kọ́ ya Muhammad. Àlùbùrákì dá ànábì gùn lọ. Ànábì ti sọ̀kalẹ̀. Àlùbùrákì wọn sọ fún ànábì pé mo fẹ́ kó fún mi ládé nǹkan. Èmi àlùbùrákì mo fẹ́ fún ànábì gùn wọ àlùjánnà. Ànábì ló ṣe bẹ́ẹ̀. Àlùbùrákì ni mo bá ṣe bẹ́ẹ̀ fún mi lámì tí èbí ma. Ànábì bá gbé ọwọ́ lé àlùbùrákì lọ. Kúndùn inú àlùbùrákì dùn. Ọba lọ́sọ̀. Ọwọ́ ànábì kàwé lérí. Ọwọ́ ànábì kàwé lérí. Ọwọ́ ànábì. Ànábì sì ń gbọ́ pé ìrìkà ya Muhammad. Àlùbùrákì ni orílẹ̀ ríra rẹ̀ báyìí. Pẹ̀lú ìgbòho ànábì fọwọ́ lóhùn ní. Ànábì ní wọ́n yàwó Jìbìrìlù ní wàláhì láwọ̀ wàdáàtù ànímúlà sáárá hàtà àkìtù. Ọmọ gbé ẹsẹ̀ kẹta ọbí tí mo wà yíwó jùlọ. Wọ́n tó jí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. فأرسل الله إليه روحي. Kátẹ́kọ̀ọ́ láwọ̀ sí rẹ̀ wọ́n bàbá wọlé. Ọlọ́run bá mú ẹ̀mí ṣé Abdulgari. Bí Muhammad bẹ́ẹ̀ gòkè. Al-Buraki kò rí ibi gòkè. Lẹ́yìn náà, Jìbìrìlù ò lè tayọ ibi tó wà. Ìwọ ẹ̀mí ṣé Abdulgari lọ bá Muhammad. ووجدت كتفي موضع المرقات. Ṣé Abdulgari ọlọ́run gbé èjìká àwọn báyìí. Ṣé kẹ̀kẹ́ bí wọ́n fi èjìká àwọn sí ajá? Ẹgbẹ́ ìwà ànábì wa kún kókó òbí lọ́dọ̀ ọlọ́. Ọ̀yá. فإذا أراد أن يدع قدمي على ركبتي. Nígbà tá ànábì bẹ́ẹ̀ gbé ẹsẹ̀ lé èjìká èmi ṣé Abdulgari lọ́rùn kókò mí. فأنا تعالى عني قال أمر. Ẹni wọn ọlọ́run ṣáájú kí n tó gbèsè lé dalé lẹ́yìn. Kí n tó kù tanu mo fẹ́ gbèsè lé. Ọlọ́run ti dá lóhùn lẹ́ẹ̀kan náà ó fi nù. هذا ولدك. Ẹni ọmọ gbèsè lérí èjìká rẹ̀ mi, ọmọ rẹ̀ nù mí. هذا ولدك. Ọmọ tí ó máa dára bí wọn náà ti ń dára lẹ́yìn rẹ̀ nù mí. هذا ولدك. Ọmọ tó bí nínú ẹ̀mí nù mí.
ìkòrò ìkìjáníà wọ́n máa ń bínú bí wọ́n bí ìjẹ́ ẹ̀rọ pàṣẹ. Gbogbo àwọn ẹni ọlọ́run ìyẹn bí àtọ̀ sáà wọn. Gbogbo ẹni ọlọ́run ìyẹn kí bí àtọ̀ sáà ni wọn. Àwọn olùbọ̀dà wọn ni. Ẹ̀yẹ́ wọn olùbọ̀dà wọn ni. Ọlọ́run máa sọ fún ànábì. Àwọn àlàdúgbà. Wọ́n máa rẹ́nu ni. Ìsìnkú àbùdó lè sáré. Ọlọ́run sọ bá ànábì pé bí ìbá ṣe pé mo ti parí gbá ànábì mi ò tún wá mọ́ni. Làkàna huwa àlàlà bàdù. Ṣọ́ọ̀bù dárí ni ọba jẹ́ ànábì lẹ́yìn rẹ̀. Làkàna huwa àlàlà bàdù. Ọlọ́run kàbí wọn bá kò sá. Bínú ara yín. Wọ́n bá bá bínú àfẹ́ ìbẹ̀rẹ̀ òní jẹ́yà. Nígbà tó lọ́wọ́ sọ pé bíṣọ́ọ̀bù gáàdì tìrí ní bá ànábì ọlá tí mo dání ànábì ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi ni wọ́n máa mi ni agbákòóta kàláyé ìwọ́n máa bọ̀ fọ́ọ̀mù rẹ̀ ó jẹ́ èèyàn mà owó ìṣèpèlè ni tiẹ̀ náà ti ń dàrú àwọn ẹni ọlọ́run ni wọn ò bínú ara wa. àwọn jẹ́ pé kí ọ̀sùn náà lọ́rùn lọ kí mi dá fún mi ọmọ sọ fún yín. ó fẹ́ràn àwọn ẹni ọlọ́run wọ́n bínú àwọn ẹni ọlọ́run ní ọjọ́ jìyà. Débi má bàbá rẹ mọ́ ní ọjọ́ jẹ́ ẹ̀. Ọmọ tí ń dùn sí ìmọ̀bí tó ń gbọ́rọ̀ rẹ gbà, ó ń bínú àbá àti ń bẹ lóde òun ní àná. Bí ọmọ fẹ́ràn àwọn ẹni ọlọ́run yóò jẹ́ ẹ̀. Bí ọmọ ti ń bínú àwọn ẹni ọlọ́run tí ó máa dàrú bá ní mọ́. Ìyọ́mọ tí wọ́n tẹ̀ ń pọ̀ lẹ́yìn, ẹ má gbójú lé kọ́ọ̀fù kẹ́ẹ̀fù àtàrúdù àti mọ́ntìkì àti náà. Ẹ má gbójú lé yóò wọ̀ pé ọjọ́ ní ọlọ́run. Irú àwọn ẹ̀mí tí ń sọ yìí, lọ́wọ́ bí dá ẹ̀mí bàbá àbábọ̀ yìí. Irú àwọn ẹ̀mí tí ń sọ yìí, lọ́wọ́ bí dá ẹ̀mí bàbá àbá àfọ́rọ̀ sọ fún rákà. Irú àwọn ẹ̀mí tí ń ròyìn lọ́wọ́lọ́wọ́ yìí, lọ́wọ́ bí dá ẹ̀mí ìdẹ́pẹ̀lẹ̀ àti. Irú ẹ̀ lọ́wọ́ bí dá tóníwìrì sí pàtàkì. Irú ẹ̀ lọ́wọ́ bí dá bòkẹ́ kò béèrè. Irú ẹ̀ lọ́wọ́ bí dá alábìdún òṣèlú àánú. Wọ́n tó bá wọn láyé tó wọ́n lùbáríkà àwọn tó tún fún wọn. Wọ́n kò láyé tó tún sẹ́kù àwọn ọmọ wọn ọlọ́ọ̀fẹ́ ni wọ́n jẹ́ onídàáni. Ìyàtí gbọ́ àwọn ẹni ọlọ́run kó máa bínú. Ìsìnkú wọ́n.
arábìnrin àwọn adájú kọ́ sí Abdulkadir. يا بني ó ní wọ́n máa ní. توبى لك mo gbọ́ dúpẹ́ oríire rẹ̀. رأيتني ẹ̀mí rẹ̀ tí wọ́n bí wọ́n padà bí ọ orí ẹ̀mí tèmi nígbà tí ń bọ̀ wá wájú ọlọ́. ووجدت نعمتي mo sì fojú dùnú wò wọ́n orí dẹ̀ra mi èmi mọ́mọ́ anábì sọ bẹ́ẹ̀ fún sí Abdulkadir. ثم توبى لمن رآك anábì ní eré kọ́ máa bá ẹni tó bá tó ìwọ sí Abdulkadir. من رآك eré kọ́ máa bá ẹni tó bá rí ẹni tó borí lọ. من رآك إلى سواد Èyí ni wọ́n máa bẹ fẹ́ni tó bá tún ẹni tó rí ẹni tó rí ọ títí di ìpàdé àdóre. Ó jẹ́ wọlé yẹ́kù ní máa tó ń jẹ́ ẹ̀ka orí ẹni tó rí sí Abdulkadir. Ṣé àmàlà ti já ní ẹni tó rí sí Abdulkadir? Ṣé òṣà àtàlẹ́ ẹni tó rí sí Abdulkadir? Gbogbo wọn wòlé ọlọ́run ní ẹgbọ́dọ̀ yé gbọ́dọ̀ yọ. Ọlọ́run ti ṣe wọ́n nù. Bí mo ní tí ń bọ̀ káyì láti fi padà wálé. Káyì. Àwọn òbíjẹ́ lọ́jì ni. Ọlọ́mọdé náà náà. Bọ́lá tó ń lọ kẹ́hún. Nílò bọ̀. Wọ́n bọ̀. وجعلتك وزيري بالدنيا والآخرة Bẹ́ẹ̀ máa tó mú yí bẹ́ẹ̀. Ibẹ̀ oríire kọ́ máa bẹ́ni tó bá yọ. Oríire kọ́ máa bẹ́ni tó bá tún rẹ̀ torí yọ. Nígbà nu yín tẹ̀síwájú Ádámàdé. Ògidì báwa rí Ádámà. Èsì rí lára rírí àwọn náà. Àwọn wòlíì ọlọ́run tún rí lónìí. Ànábì bá sọ fún Abdulkadir pé جعلتك وزيري بالدنيا والآخرة ó fi ọ́ ṣe wàsíìrì mi láyé àtọ̀kùn. ووضعت قدمي هذه على رقبتك Wọ́n ṣe wá gbèsè lè. وقدم Wọ́n ṣàgírímẹ́tì wọ́n sáyìn. Ó tún gbèsè lè. Wọ́n ṣàgírímẹ́tì tán. Ànábì wá sáyìn wá ní sí ọrùn náà kalẹ̀. Wọ́n ṣe wá kùn. Sallallahu alaihi wa sallam. ووضعت قدمي هذه على رقبتك Wọ́n á gbé ẹsẹ̀ rẹ̀ lórí ikú ọgọ́rùn-ún sí Abdulkadir. وقدمك Ànábì bá ní kìkìrí tẹ̀ tí wọ́n tẹ́wù náà. على ركاب جميع الأولياء Wọ́n máa bẹ̀rẹ̀ òun gbogbo wòlíì ọlọ́run. بلا تباهر Ọba àrí àtàfẹ́fẹ́ ló ń bẹ̀ bó ti nílẹ̀ mi Muhammad wí dé. بلا تباهر ولو كانت النبوة بعدي Ànábì tó sọ fún sí Abdulkadir pé náà nábì bá ń bẹ̀rẹ̀ yìí ni. لنلتها Ìwọ Muhammad ni ọ̀bákà. ولا نبي بعدي Alákọ̀ọ́sọ́ ànábì mi lẹ́yìn mi. Bẹ́ẹ̀ ni iṣẹ́ Abdulkadir ti rí ni. Ó jẹ́ máa sọ fún yín. Àwọn tí kìí sọ̀rọ̀ orí dé. Bẹ́ẹ̀ àwọn tó wà lójú ọ̀nà sí Ahmad Tijani wọn ò ṣe é rí pé. Àwọn tó wà lójú ọ̀nà sí Abdulkadir wọn ò ṣe é rí pé. Wọ́n lọ sọ́dọ̀ fọ̀tọ́ ní abáda nàbí yín ní alẹ́ abáàtì. Ọlọ́run láwọn ànábì ọlọ́run tura wọn lọ. Kí ló dé táwọn wòlíì ò ní tura wọn lọ? Àkọọ́lẹ̀ táwọn arí làwọn ń kà. Ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ máa ń pẹ́ sí òpè ọlọ́lá sọ́fẹ́ máa bú ni. Nínú ìwé ọ̀bá tó. Ẹni tí máa ń bú àwọn wòlíì wọ́n tẹ̀lé bò ní wọ́n lára òun náà. Ẹ máa wà fún àbájọ ọmọ kéwú kí ń bínú àbá àti ẹni lò kéwú wọ́n sì yóò sì máa bá tiẹ̀ wù. Àyí ń bínú ẹni tí ń lò gbà mí. Àbáwọn kéékèèké tó wọ́n jí ìmọ̀ bí tí wọ́n gbérò wọn gbà. Ẹni tí wọ́n ń bọ́ pọ̀ mí ìyàlá tó ti dáyà gan bórí. Wọ́n kò ń bọ́ máa sọ̀rọ̀ sẹ́ni tó ti ráyé. Ìjọ ti ní jẹ́ ẹ̀rọ. Dákun wọ́n máa kéwú. Tó bá fẹ́ jẹ́ èèyàn, jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó ní tẹ̀rí bàbá àwọn tó bá wájú. Gẹ́gẹ́ bí Abdulkadir ti gbé ìjìká rẹ̀ kalẹ̀ fún ànábì gbégun mi. Ọmọ tí wò gbé ìjìká rẹ̀ lè fún àpá àti òkun fún wa. Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ní kápẹ́mọ̀ lọ́wọ́ rajà. Owó tẹ́lẹ̀ àdáwọ̀ mọ̀ fẹ́ ra ṣúgà. Báwo ni gbà? Káyì bí o ti mánu. Ọ̀rọ̀ táwọn ẹni ọlọ́wọ̀ yìí ṣe bẹ́ẹ̀ bàbá tó bùkátà níwájú wọn. Gbogbo ọ̀nà tó fi dùn wọn lórí wọn bá dùn wọn tínú wọn bá tún wọn bá bínú lọ́wọ́ ní ìjẹ́ ìṣe fi Abdulkadir. Kò ní kẹ́ ǹkó ṣe. Gbogbo ibi tẹ bá ti ráwọn oníwèé ní. Àwọn tó lọ ń bu ẹ̀mí àwọn tí mo wí dáì ní wọn. Ẹ̀mí ànábì ran Abdulkadir.
ànábì yẹn Gàzálì ẹ̀mí ànábì yẹn àná Mùsá ẹ̀mí ànábì ló ran gbogbo wòlíì tí ń bẹ láyé ọlọ́run wá ní gbogbo àwọn wòlíì kọ̀ọ̀kan tẹ́ bá ti rí ẹ̀yìn yòókù náà ẹ máa sori ire látara ìní wọn tẹ́ bá ti fẹ́ràn wọn. ìwọ́n tó àbá òsínú rẹ̀ rẹ̀ rí tó ẹsẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sẹ́ni tá a bá dìran nù nǹkan wọn. ó lè gbé yìí ẹ bá gbọ́dọ̀ mi pò ní ìjẹ́ olúwa mi rán mi ni mò ń jẹ́. Abdulkadi wọn náà mísí Abdulkadi wọn pàdé ànábì nínú wọn wá tò síra wọn alájà wa gbogbo aláwọ àwọn tá a torí ìjókòó wá sí káàsì ẹ̀mí tiẹ̀ náà tó kù lára rẹ̀ ọlọ́run bá ń ti pọ̀ máa wọn tí mo wí. àwọn ọgbà wọn ló wọn bọ gbọdọ àwọn ọgbà èdè ayé àti wọn. Ọ̀pẹ máa dára fún ọ̀tá ìtì ìbí wọn wọ́n sọ mẹ́ta fún ọ. Mọ̀sọ̀rú Al-Ghazali, mọ̀sọ̀rú Ali ibn Abi Talib, mọ̀sọ̀rú Sayyidina Abdul Qadir Jilani. Báyìí bá wá dínú ara tó wọ́n bá bàbí ti ṣiṣẹ́ báyìí ní ṣiṣẹ́ lára ní Muhammad. Wọ́n bá bàbí ẹ̀mí ti ṣiṣẹ́ tó bá wà nù ara bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ pàtó àbáǹdà ń bẹ láyé. Bùkátà ló bá tó ní ó ti sẹ́nu ní. Wọ́n bá yóò wájú ọlọ́run. Bọ́lá bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ mi ti ṣiṣẹ́. Ọlọ́run wá ń sọ fún wọ ènìyàn. Wípé ńgbà tó ń bọ̀ látòdì èmi ọdún. Ní má ni mo dá ẹ̀mí rẹ̀. Bí ẹ̀mí òun bá wá wọnú ara rẹ̀. Má jẹ́ kí n tó jẹ àti n tó mu mọ́jọ́ ọ̀dọ̀ tí ẹ̀mí tó má nígbà tó ń bẹ láyé. Má jẹ́ aṣọ tó wọ̀ àti ìyá ayé. Mọ́tò tí ẹ̀mí mímọ́ tó wọnú ara rẹ̀ ní mímọ́. Ayé ẹ̀mí tí ń bẹ mímọ́ wájú mi tó wá wọnú ara rẹ lóṣù mẹ́rin wájú ọ̀dọ̀ tí ẹ̀ oníbù wọ́dọ̀ ọ̀dọ̀ tí ẹ̀mí rẹ nítorí owó ọmọ yẹ owó tó ṣe tán olówó náà oníbù wọ́dọ̀ ọ̀dọ̀ tí ẹ̀mí rẹ nítorí ìyè ayé àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ jiyàn ó sì ń ka àwọn ọmọlẹ̀ kí ni wọ́n náà jẹ́ ọ̀jẹ́ kẹta àwọn ọmọ tiẹ̀ náà jiyàn. Olúwa ń sọ fún mi pé kí n sọ fún ẹ pé ṣé mímá lè dín kó ara rẹ̀. Àwọn afẹ́kọ̀ọ́ tún jẹ́ kí ẹ̀mí ìyàwó mọ́kànjá sí bíi Sànábì, bíi tíṣẹ́ Abdulkadi, bíi tíṣẹ́ Amada Tijani, bíi àfọ Alábìdùn, bíi àfọ Àgàtà, bíi àfọ Akọ̀rọ̀, bíi Kòkè Kòbéèrè, bíi gbogbo àwọn àbá àtẹ̀mọ́lẹ̀. Nítorí tó jẹ́ kí n wí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ fi bá wọnú ara rẹ̀ ní mímọ́. Tó o bá wá fi ṣiṣẹ́ mímọ́. Kó lára rẹ mímọ́ bá ọba kú tán àjẹmọ̀ ní lọ straight. Àmọ́ bẹ́ẹ̀ mi bá wọnú ara rẹ ní mímọ́. Wọ́n tó wá ń bẹ láyé torí owó torí iyì. Ọwọ́ àtò díẹ̀ díẹ̀. Ojú jẹ́ kó mọ́ díẹ̀. Ọ máa lu sàlámù díẹ̀ díẹ̀ kó o tó dijọ́ àlè kí á mọ́. Ọmọ wọ́n tẹ́ mi wọ ara rẹ mímọ́. Tọ́wọ́ tó ti dídọ̀ sí. Nítorí ayé ọ̀wọ̀ ẹgbẹ́kẹgbẹ́. Ọwọ́ ẹgbẹ́ ògùnkùn, ọwọ́ ẹgbẹ́ àpàyà, bọ́ọ̀ máa ti kú àyè náà jẹ yìí. Wọ́n máa ju kúrú náà kí á mọ̀ ní. Ẹ̀yà wa, ẹ̀yà ọdún ọdún tẹ̀ ń bọ̀ lẹ́yìn mi. Ẹ̀yin tá a jọ ń lo ṣàwárí lọ́wọ́, ní mọ́ lọ́wọ́ fi ẹ̀mí sí ẹ láwọn. Ó sì wọnú ara rẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ kó o fi ṣiṣẹ́ mímọ́ ni lóbi ní ọmọ àṣàlù àlámámá yẹ máa rún lójúmọ́. Ọlọ́run bẹ́ẹ̀ kó o fẹ̀mí yẹn ṣiṣẹ́ mímọ́ sára rẹ̀ ni lóbi ní ọmọ àwẹ̀ jẹ́nàbà. Ṣe ká àládà ọlọ́run fẹ́ kọ́ fẹ̀mí yẹn máa ara rẹ ni lóbìnrin tó bá bímọ ẹ̀jẹ̀ bímọ tó wẹ̀. kí ló wá sí ẹ̀yìn ìyàn ọlọ́run fún yín lẹ́mìí ní mímọ́ ẹ wá dáyé tán nítorí ọlá ayé ẹ wá dọ̀tí ẹ̀ ọlọ́run níbẹ̀ bá dọ̀tí ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí òun bá padà jáde lára yín pẹ̀lú dọ̀tí iná ni ẹ̀mí òun lọ ẹni tẹ́mi bá bọ́ sí i lá tó so di mímọ́ kangakanga mo ní lọ àdìsánà àbí ẹ̀ tó bá má díẹ̀ dọ̀tí díẹ̀ yóò máa rí sàlámù ẹni tí ẹ bá dọ̀tí
ni. Ara tó wí náà. ولولا إذا بلغت الحلقوم. Bí ẹ̀mí bá jáde kú nínú ara. Bí ẹ̀mí ìyá wa gbogbo aláwo ti jáde kú lára tá a kókú. وأنتم Bẹ́ẹ̀ni o máa ń jáde bẹ́ẹ̀. Wọ́n ti tẹ́ bó bá bẹ́ẹ̀ gba ẹ̀mí. Allahu Akbar. Kò sí bí èèyàn ti dúró mọ̀ fún bẹ́ẹ̀ kú. Kò sí bó ti tọ́. Iṣẹ́ ìbẹ̀gá ti bẹ́ẹ̀ kú. Ó ní gbogbo ara mi ń gbọ́ ẹ̀dá irú. Ọlọ́kà nìkan tó ń ṣe. Nítorí Ọlọ́run dá àwọn màláíkà kan. Àwọn ọmọ ẹlẹ́yìn àṣàrá ìlú ti gbẹ̀mí. Tọ́lá kújọ́ mẹ́ta fọwọ́ bá pààyà. Tọ́lá jẹ́ ni Ọlọ́run. Ọlọ́run sọ fún àṣàrá ìlú sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Wípé ẹ máa lọ já iṣẹ́ ara rẹ̀ díẹ̀díẹ̀. Báwo ọmọ ẹ̀yìn àṣàrá ìlú bá dé? Tọ́lá bá wà wọ ẹgbẹ́ lábẹ́ pa wọ́n ní ẹja iṣẹ́ ẹ̀sẹ̀. Wọ́n já tó fún wọn já tó sí. Ó ní ẹsẹ̀ yìí ò ṣe pé ẹsẹ̀ ní ọmọ mi. Ẹsẹ̀ ní ọmọ mi. Báwo tó ṣe sọ? Ó tún ní ẹja bàbá. Ẹja ìsapá. Apá náà ní ṣe pé. Báwo tó ṣe sọ? Wọ́n ní ẹja ìsapẹ̀yìn tó mú dúró. Àwọn ọmọ èèyàn sàrá ìlú wọn máa jẹ díẹ̀díẹ̀. Wọ́n bá wọ́n jẹ bẹ́ẹ̀. Wọ́n já gbogbo ẹ̀mí wọn. Tó wá kú ti gògóńgò pẹ̀lú wọ́dẹ̀ déyìn. Ọ̀sẹ́ni tí ọ̀ma mi kú wa, ọ̀run mi kú wa. Nígbà lọ́bẹ̀ lọ́ọ́ bú ẹ. Kọ́tí ó lè kú mi máa lè wọ́dẹ̀ déyìn. Wọ́n bá bẹ́ẹ̀ kú ẹ rẹ̀. Ó kí gògóńgò wọ́n sì gé iṣan méjèèjì. Ó kú náà. Wọ́n bá di pé ẹ̀mí dí ọ̀run. Tọ́lá jáde àgbàrá yóò rọ̀ wá dé. Ọlọ́run nígbà mi bá dé bẹ́ẹ̀. وأنتم حينئذ تنظرون. Ọmọ olókùn ń lọ́nà. Gbogbo ẹ̀yin olùgbé olókùn ṣe fẹ́ máa wòran báyìí ní bọ̀. ونحن أقرب إليه منكم. Bọ́lá bá délé àwọn ọlọ́run lábẹ́ o. A ti fẹ́ abẹ́ yọ ẹ̀mí wa padà nù mí. Adénù ni ẹ̀ sì ní rí wa. Ẹ̀ ní àwọn ọ̀ṣẹ́ wa. Ẹ̀ ní àwọn tí ń já sẹ́wọ̀n àwọn ọlọ́run náà máa yí wa. ولولا إن كنتم غير مدينين. Ẹ̀yin tẹ́ bá ní kò sí gàgà lẹ́yìn ikú mọ́. Tá a bá ti kú tán, ọ̀rọ̀ kù ṣe. Tọ́wọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò sẹ́sẹ̀. Tọ́wọ́ pé kò sí bẹ́ẹ̀ dìde. Bẹ́ẹ̀ ti ń dábàá. Ẹ̀mí tá a bá padà bẹ́ yọ ọ́ ni. ترجعون إن كنتم Wọ́n ẹgbẹ́ ẹ̀yin èèyàn lè ṣẹ́ wa. Wọ́n ẹgbẹ́ ọkùnrin lè ṣẹ́ tiwa. Wọ́n ẹgbẹ́ ìkèdè yín lè ṣẹ́ tiwa. Wọ́n ẹgbẹ́ lẹ́kàlí yín lè ṣẹ́ tiwa. Ẹni àwa fẹ́ pa ẹgbẹ́ ọmọ kò kárí. Ẹ̀yẹ́ ló pẹ̀lú yọjọ́ wọn àlá. Ọlọ́run lẹ̀ tó bẹ̀. Èyí ti máa pa ẹ lọ́kọ̀ọ̀kan nù ní. Èyí náà mọ́ dá yín. Ẹ máa wọ bẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ẹ sì máa fún bẹ̀ lọ́kọ̀ọ̀kan. فأما إن كان من المقربين. Ọlọ́run ní ẹni ẹ̀mí bá wọ ara rẹ̀. Nínú ẹni mo kẹ́rù àbí iná. Tó bá wà nú ẹni tó wá súnmọ́ lọ. Wọ́n àtà fún lónìí ní mímọ́. Tó wá wọ ara rẹ̀ ní mímọ́. Tó wá fi ṣiṣẹ́ mímọ́. Ọwọ́ àná tó súnmọ́ lọ́wọ́. Ọlọ́run ní yóò fi sinmi lọ́dọ̀ àwọn ọlọ́run. وريحان Ó ti máa ń jẹ́ àsìkí àlìjẹ́nà kó tó dijọ́ àlìjáàmà. Ẹ̀kọ́ lọ́wọ́ báyìí. Àjẹ́nà ní ọ̀rọ̀. وأما إن كان من أصحاب اليمين. Àwọn ẹgbẹ́ mi wọ́n àánú àwọn àjọ ọ̀tún fún àbá fi ẹ̀mí sí la. Ọwọ́ fi ṣe díẹ̀, òbí ṣe bí díẹ̀. فسلام لك لأبراك. Àlàáfíà tó máa bá jọ ọgbà tí a rẹ̀ pẹ̀lú akó ọ̀tún. Òun ò ní lè jẹ́ àlìjẹ́nà àmọ́ èmi ìrọ́ máa bẹ láàrin àlàáfíà. وأما إن كان من المكذبين الضالين. Àmọ́ bí èèyàn bá ń bẹnu ẹni tó pe ọ̀rọ̀ náà ní ọ́, ẹ̀mí bọ́ sí ilá ní mímọ́. Ọwọ́ àti ṣiṣẹ́ ti ẹsẹ̀ aburú, ó pe ọ̀rọ̀ náà ní ọ́. Ó fi ṣiṣẹ́ àánú, ọwọ́ ọgbẹ́ òkùnkùn, ó ṣe bí ń pààyàn, ń jẹ́yàn. Bọ́lá rí bẹ́ẹ̀. فنزل من حميم. Bí wọ́n ti kú náà máa bẹnu omi gbóná. وتسلية جحيم. Wọ́n á dúró náà jẹ̀ yìí nìkan máa dún kókó dàrí kíámà. إن هذا Sábẹ́ yẹn ti kú tá a pa fún ọ yìí. إن هذا Àtọ̀ pé bí àmì tó máa yọ ọmọ wà láti jẹ́ náà. إن هذا Ìtọ́ máa díẹ̀, tó ta burú díẹ̀, yóò rí sàlámù. إن هذا Ìtọ́lá ta burú, yóò máa wà ní omi gbóná àti náà jẹ̀ yìí nì. لهو حق اليقين. Bọ́ọ̀ ti rí nu bí ó ti padà rí ní sọ fún ọ. لهو حق اليقين. Ìyẹn méjì mú ọ̀rọ̀ ọlọ́wà
iyèméjì ń bẹnu ọ̀rọ̀ àtàwọn ẹlẹ́pẹ̀. Ọ̀sẹ̀ dé dé Ikú ìdọ́gba ò máa ṣe bí kalẹ̀. Ó lè máa rò tọ́mọdé ní ọ́. Ó àti kúrúsì. Parí iṣẹ́ rẹ̀ pé òdìdó làwọn ò mà. Bí kú bá wọn lórí rẹ̀ ṣe bí wọn fọlọ́run mọ́ kalẹ̀. Ẹ̀mí bá jáde kó lára, òun lẹ̀mí wọn lọ. Ẹ̀mí rẹ̀ wọ́n bá jáde kó nínú ara láyé, òun ni wọ́n lọ. Mi tó láti sí náà nù.
bọ́lá ẹ̀dàfẹ̀sí lérí ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹtùpákólé ẹwà bu ẹbí igi tútù sí ẹbú yẹpẹ sí ẹwà bò. bí gbogbo yín bá ti padà tó. ó dájú ọdún nàìjíríà ó dé wa ní dídé. yàrá ìmú kẹrù ẹ̀ nàìjíríà wọ́n sì mú wọn bẹ́ẹ̀ iná ìwàrà àjẹyìn o. bàbá tó kú sínú sọ̀rọ̀ ìtọ́jú padà ó dájú yóò yúrò ọlọ́run yẹn dẹ́mi padà sí la lèlè bàtàní. wọ́n ní dídé dídé àtúmọ̀rù gbogbo aláwọ̀ nílẹ̀. báyọ̀ ní ara nìyí. wọ́n yóò kí ìdáni. irú ìjókòó tí òjókòó yìí wá ní òjókòó. wọ́n bá tẹ́ máa ṣe kí odò yẹ sí àdáni. wọ́n bá máa ṣe kí odò yẹ sí àdáni. ikú ń bẹ o sàárè ń bẹ o ọlọ́run ń bẹ o ẹ̀san ń bẹ o ìṣirò ń bẹ o ayé ilé yẹn ti jẹ́ pé èrè jẹ́ pé wájú ọlọ́run. ẹ̀sìn wo ló ṣiṣẹ́. wọ́n á nábì yìí ké òjìbá o. inú kan máa nàbí yúkà bẹ́sì ọlọ́run obìnrin léèrè ẹ̀ sì pèsè o torí bẹ́ẹ̀ táwọn ọmọ yóò kéwu inú kéwu. tóbi bẹ́ẹ̀. yókè rọrùn sùwádà sílé àná mi. يكرر السؤال للإعلام قالوا قالوا تمكنوا وما وافقوا بوedabani gbogbo ẹ̀dá ni wọ́n máa wá bá wọ́n polówó bẹ́ẹ̀ wọ́n bá fà bẹ́ẹ̀ wọ́n wá bọ́ bá wọ́n bá ti wọnú sàrí wọ́n bá obìnrin bẹ́ẹ̀ wọ́n bá ti wọnú sàrí wọn ti dé anídàbíọ́ máa rọ bùkà máa di inú kà máa nàbí yúkà. ọmọ wọn bí bẹ́ẹ̀. bí mo rà ó mi sọ́dọ̀ wà ń sọ ọ́ nílé ẹ̀dá. ọjọ́ méje ni wọ́n fi máa bàbá. ọmọ wa látàárọ̀ sí ilẹ̀ sùn. ọmọ wa bá tí ọba rí sí bọ̀ wọ́n mọ̀ lù. wọ́n mọ̀ lù. lápò bàbá bá lù lẹ́wàá rí gbé òkú ìsárékì ẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ orí sì fọ́nù. èyí tó bá rí sí bọ̀ ẹ̀ lára rẹ̀ pé ẹ̀rí láwùjọ àwọn àbá. ẹ̀sùn wa rí pé wọ́n dà sí ni wọ́n máa ń sọ̀rọ̀ pé ẹ má banú bí ẹ ti wá ti dá sí iná ọ̀dà. ìlú ẹ̀ nìyá gbogbo aláwọ̀ yìí. táwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níjọba jẹ́ iná mi sábà di àyà mi. iná mi sábà di àyà mi. wọ́n kí ní. àwọn kan sọ pé. ẹni yóò fún tánù sábà mú mi nù. ọba jẹ́ mú mi ní òdodo ọjọ́ méje wọn ni wọ́n fi dààmú rẹ̀ àwọn ọba jẹ́ mọ̀nàfíkì. wọ́n rí báyìí iná tó ní báyìí yóò dànù. wọ́n rí báyìí iná tó ní báyìí yóò dànù. wọ́n bá ń pààyàn lẹ́kún jalè torí kárí rẹ̀ lè da. ogójì ọjọ́ ni wọ́n fi lálàsẹ̀ rẹ̀ tọ́wọ́ rí báwọn lálàsẹ̀ rẹ̀ tọ́wọ́ ní ẹjú dáná. látàrí tó má fi yẹn dúró rẹ̀ tọ́lá ní ogójì ọjọ́ wọ́n sì ju ọjà náà wọ́n bá máa jóná lórí. ẹ bá máa rí bẹ́ẹ̀ yìí rẹ̀ dàn èyàn àwọn ọmọdé wọn rẹ̀ dàn gbogbo dúkìá rẹ̀ ti ṣe ní eléyìí nígbà tí ò gbá iye ṣeré wọ́n sọ fún yóò ẹ̀yin alásàlátù ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin. gbogbo aláwọ̀ sàrẹ́rẹ́ gbogbo aláwọ̀ sì kúrẹ́ ẹ̀yin tó ń kún nǹkan ìgbìyànjú kẹ̀yìn náà sàrẹ́rẹ́ ọba lánàá lọ́lọ́ wọ́n bá ti ń bá ìdábọ̀ bọ́ọ̀ bá pé ẹnu ọmọ sọ́kò gbọ́ ọlọ́wọ́ máìkì àmọ́ tìrí ni ìmọ̀ ó tó báyìí gbogbo tí mo ṣe mo túbá ní ìṣẹ́gbẹ́ ẹkú mọ́ gbogbo tí mo ṣe mo túbá ní ìpàdé.
lẹ́kún mọ́ gbogbo tí mo ṣe mo túbá ní ìgbé kan oṣù ìyá lè mi ṣògùn mọ́ gbogbo tí mo ṣe mo túbá ọmọ ìyá lè mi ti ṣe dìndìnrín mo túwọ́ mẹ́ gbogbo tí mo ṣe pọ̀ ọba ti túbá wà láàyè ọlọ́run sànù mi. àwọn ibi kò gbọ́ olóòrùn ní yí padà òní ti dẹ̀rẹ̀ kí á máa ti jẹ́ ọmọ dẹrù. ẹ fi ti gbogbo aláwọ̀ yìí kó ṣe ẹ̀tún ayé yìí ṣe àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run jẹ́ tiwa náà dà. Wakila. àwọn kan pé. Fali yuktanu sabo muminu. Wariba ina sunni baki mutano. Wariba ina sunni baki mutano. Torí bẹ́ẹ̀. Àwọn kọ́ni tó torí bẹ́ẹ̀ bọ́kù bá wọ sàré wọ́n dé mi padà sí i là wọ́n máa wá bí léèrè níjọ́ méje tó bá jẹ́ mọ́mì ni wọ́n bí léèrè lógójì ọjọ́ tó bá jẹ́ mọ̀nàbíkì torí bẹ́ẹ̀. àwọn kọ́ni dáná ti sàhábà. àwọn sàábì ànábì wá rí i pé. Fẹ́ràn ìdí àmàlàwù dídì bàbá. àwọn sàábì ànábì wá ní wọ́n bá ti gbókù wọnú sàré wọ́n bá fẹ́ kíra lọ́wọ́ bá láti pèsè máa tí ó jẹ báwọn èèyàn ọjọ́ tí ààrẹ bá ti kú ní ọmọ àrùkọ orí ọlọ́run wọlé àwọn tí wọ́n mú ìfọ́tà kéèrà mi èsì tí wọ́n máa fi dúró lè ṣùkọ́ wọ́n máa fi bọ́ọ̀kì tọ́rọ̀ ọlọ́run wọlé àwọn tí wọ́n mú ìfọ́tà kéèrà mi dúró lè ṣùkọ́ oró àmàlà pẹ̀lú ọkà ọ̀páwọn èèyàn ọlọ́run wọlé àwọn tí wọ́n jẹ́ ọlọ́run kéèrà mi àtọ́ka àtàmàlà kẹ́lẹ́ mi. Àwọn ọmọ kékeré àwọn sáré lọ mọ́sálásí níjọ́ àlàmísì ẹgbẹ́ àwọn èèyàn ó ti sàrà fún òkun wa gbogbo wa kọ́ mọ́sálásí àmà dúró kàjẹ́ yóò wọ́n rántí ìyá rẹ̀ mọ́ lọ́dún tuntun yóò kó jẹ ránṣẹ́ sí mọ́ yóò sàánú ẹ̀ mọ́ èèyàn máa ti jẹ oúnjẹ ẹgbẹ́ méje tá à ń ṣeun nítorí táwọn múkàrú àti nàìjíríù wọ́n bá wá ń bí nínú sàárè oúnjẹ ìwọ́n lè jẹ́ ìrànwọ́ àti pèsè ni wọ́n ti sọ pé ẹ máa ṣe ń jẹ. Bíntú lè dín ká sábà àti ilé àyà mi. Ìrọ̀ kò fún odidi ọjọ́ méje. Mò ń dá lè láàyè kálẹ̀ máa bá mi. Mò ń dá lè láàyè kálẹ̀ máa bá mi. Wọ́n lè jẹ́ ìrànwọ́ fún òkú tó kú níbi àyè tó wà sẹ́nìkan ò lè gbàdé rẹ̀. Ìjọ ti ṣe wọn dábàá fún ọkọ̀ bá ti sọ̀kú wọn kalẹ̀. Wọ́n lè fún wa ní pé èèyàn ọmọ mi báyìí lè ti sọ̀kú mi. Kókó ẹ wá da asùlọ̀kù sí ẹja mílíkì sí pọ́pọ́ táwọn èèyàn máa mú. Fún odidi ọjọ́ méje ẹ sì máa sọ Kùránì kọ̀ọ̀kan kalẹ̀. Lójoojúmọ́ ẹ sì máa ṣe la ilaha illallah sàbàyí náà. Lójoojúmọ́ ẹ ṣe fún mi kọjá àwọn fún mi wájú ọlọ́run tó máa ń bí mi. Ọlọ́mọ ti tó mi. Ọlọ́mọ ti tó mi. Ọlọ́mọ ti jọ́ kejì ẹrù ọkà ẹ ṣeré sí ẹ bá àwọn èèyàn mìíràn èrí ibú wọn kí ààrẹ lówó kú èrí ibú wọn ọmọ tó jẹnu àsìkí ààrẹ èrí ibú wọn ọmọ tá a mà kó ní kí ààrẹ tó wá kú òfin lè dùn yẹn lù. ọ̀já wọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jẹun òun tún sáhó wọn náà ò ní jẹun kalẹ̀. ìyá wọn tí òbí ẹni. Bíntú lè dín ká sábà àti ilé àyà mi. Àti wàrà ẹ lọ gbé fún torí ìyá wọn. Ọdún ní wọ́n wọ́n ti jọ́ mẹ́jọ. Orí ìdíjọ́ mẹ́jọ ti wá nìyẹn. Bí wọ́n máa fi ìdíjọ́ mẹ́jọ ti wá. Ẹ̀yin tẹ́ ń darí Saudi. Bí ẹ̀ máa bí ẹ ń lọ ẹ̀ sí máa bí ẹ rè. Ẹ máa bá wa ní àyìn. Àmì ẹ máa sáájú. Wọ́n tó ọ̀bá sí ìjọba ti gbàgbé òkú rẹ̀ tẹ́lẹ̀. Lórí bí ti wù yìí látàlẹ́ yìí náà, wà ló kára àwọn ọ̀sẹ̀ kan méjì lórí bọ́lá ọ̀kẹ́ àná. Ìyá máa rántí wọn nìjọ́. Bíntú ìdílé ká sábà àti ilé àyà mi.
kẹ́ ọlọ́ àwọn ẹni ọlọ́run ọlá àwọn tẹ́mi wọn má ìjọ tí ọlọ́run dá wa ẹ̀mí wọn tó wọnú ara ẹ̀mí náà má ó tún jáde nú ara ó tún bọ́ sáyè tó má alájà wa gbogbo aláwo àti máwù ọlọ́pàá bá a ké. ọmọdé olè gà ní ọmọ gbogbo aláwo àtàjà máríà ẹ̀ka rẹ̀ àtàjà àti ibùhò ní báyìí. Sukani wọ́n fi gba ọdún wọn lọ́jọ́ ọdún gbogbo. Ẹjọ́ ti wọ́n bàdé kò ní pẹ́. Ẹjọ́ ti wọ́n bàdé kò ní pẹ́. Gbogbo yẹn bá wí bó ti bá wí. Gbogbo wí bá bá ti bá wí. Àní olú o. Ọjà Simawu. Gbogbo ọlọ́wọ́. Èyí ẹni. Olú o. Ọjà Simawu. Gbogbo ọlọ́wọ́. Ọmọ mi sáré jẹ́ náà. Àmọ́ ìtẹ̀mí ọwọ́ bá wọ́n bẹ̀ yìí. Iná lẹ́kàlẹ́kẹ́lá. Iná lọ́bọ̀ tí lọ́bọ̀ kú ọ̀bẹ tẹ́lẹ̀ ní òfin bọ́ bẹ̀ ni. Tàwádà àti Mùsá, Ìnjílà,